mo kí yín o mo kí yín o mo kí yín o mo kí yín o gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo yín ni mo kí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ rírì ìkànnì tá a wà yìí gbogbo yín ni mo kí o lórí ìkànnì ọgbọ́n àgbà mo kí yín o àwọn bàbá wa mọ́nímọ́ní wọ́n sọ pé mo dé ń tewé adé mo bọ̀ òun lè rọ ẹ̀bọ yìí mo wá dé padà sórí ètò ìkànnì wa yìí ọgbọ́n àgbà TV ẹ ṣáà mọ̀ ní orí ètò ọgbọ́n àgbà wa ibẹ̀ la ti ń lọ náà àkáǹtì àwọn bàbá wa nù bíbélì àwọn bàbá wa tá à mú nǹkan táwọn bàbá wa ní tàbí sọmọ aráyé lóore bẹ́ẹ̀ ni fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé wa bọ̀ láti jọ́njọ́ yìí tá a ti bẹ̀rẹ̀ ètò yìí iná ò ní tánwó yín o ní agbára elédùwà àpò ṣáṣámùrà kì í gbẹ àpò yín ò ní gbẹ fowó ní agbára elédùwà ẹ wò ó lórí ètò wa ti tòní ń tá a mú wọ́ ò tiẹ̀ jọjú àmọ́ ohun tó dára jù ní tó yà á ní lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ wò ó ẹ já kí gbogbo ẹ̀yin abiyamọ pátápátá tẹ́ wà lágbàńlá ayé o èmi kí yín o mo wólẹ̀ mú pàgọ́ mọ́ àfojúdi òsì lọ́rọ̀ mi o gbogbo ẹ̀yin abiyamọ ẹ máa ṣeun ẹ̀yin obìnrin àgbàńlá ayé mo máa kí yín o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ̀yin lọ́lọ́kọ̀ tẹ́ wà wá wálé ayé o obìnrin ń gbìyànjú wọ́n ń gbìyànjú gidi ni o ẹ wò ó mo fẹ́ ká ní kinní lọ́wọ́ ni kinní kan náà tí mo mú wá lónìí lórí ètò ọgbọ́n àgbà Abiwere là ń pè é sàbó lóògùn ṣe ní òòsà ó lè mọ́ jọjú àmọ́ mo júbà gbogbo àwọn tó ti ń jáwé kí n tó jáwé mo júbà àwọn wàgbò tó ń wàgbò kí n tó wàgbò mo júbà àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágógódé ẹjọ́ mọ́ ojú mi ṣe o lórí ètò ọgbọ́n àgbà tẹ̀ní èmi náà ni o èmi ni àyànfẹ́ yín àbúrò yín ọ̀rẹ́ yín Omilani Olúdáre Àrẹ̀mú like father like son ọmọ bàbá tó ń pè ní eégún létí nílùú ẹlẹ́rẹ́ àdùbí èmi ni o mo tún wọlé kanlẹ̀ ẹ wo òòṣà ńlá yín ni tó ń gbélé tó ń fọhùn ẹlẹ́rìn èmi ni gbogbo ẹ̀yin igi lẹ́yìn ọgbà mi ẹ ṣé o ẹ ṣé o ẹ wo Abiwere mo mú wá lónìí ó ti ẹ̀ dá àsìkò òjò láwà bá àwọn ekòló ńláńlá tó máa ń jáde lásìkò òjò tó o bá ti wá àjọ san díẹ̀ ó lè tó 7 ó lè tó 9 bá ń wá ìgò kò kẹ́ ẹ lẹ̀ fún jẹ́ ó wọlé fúnra ara rẹ̀ ni o má fọwọ́ fi sí bẹ́ẹ̀ ni tó bá ti wọlé fúnra ẹ̀ wá bá wo dídá atare kan kó o yín sí tán pátápátá tó o bá ti yín atare yìí sí lẹ́yìn ọjọ́ keje nígbò bá yín atare sí ó dé padà nígbò bá wá dé padà lẹ́yìn ọjọ́ keje láwo yóò ti ṣomi síbẹ̀ òṣàdé tó o bá ti wá gbé tó ti ṣomi síbẹ̀ tó ti rí ń bẹ̀ dé padà síbẹ̀ yóò wà ń bẹ̀ tó bá bùṣe bùgàdà tó bùṣe bùgèdè bóyá àwa arábìá ọmọ kan tí ń rọbí lọ́wọ́ tó ń fẹ́ náwó kan nú tó ń fẹ́ ṣe bákan ó yá wá padà sí dìgò tí mo sọ yìí tó o ti rẹ jogbo yìí sí ó yá gbé bó ṣe gàásì kan ó yá fi sí lẹ́nu àìgbẹ̀bí ewúrẹ́ àìgbẹ̀bí àgùntàn bó bá ti ń fọ̀tún kúnlẹ̀ yóò fòsì dìde ni bẹ́ẹ̀ ni èmi mo sọ òṣà ńlá tí ń gbélé tó ń fọhùn ẹlẹ́rìn bẹ́ẹ̀ ni o ẹ wo ẹ là á dán wò sàbí mo ti ní o sá ó padà wá yin babaláwo mi ni èmi náà ní Olúdáre Àrẹ̀mú ọmọ Omilani like father like son ọmọ bàbá tó ń pè ní eégún létí nílùú ẹlẹ́rẹ́ àdùbí ẹ ṣe bẹ́ẹ̀ tí ń bá mi lọ iná ò ní tánwó yín o ojú etí náà alẹ́ ojú ò ní ti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́.